Irú kílẹ̀ yìí Ọlọ́run ó sì jọ̀wọ́ bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró láàrin wa. Lẹ́yìn náà ti gbọ́ pé Ibrahim Chatta pàdánù ọmọ rẹ̀ ọkùnrin. Bàbá Mohbad sọ̀rọ̀ lórí ìdí tó fi ń béèrè àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam ọmọ tí Wunmi bí fún Mohbad. Èyí lohun tó sọ. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Irú kílẹ̀ yìí Ọlọ́run ó sì jọ̀wọ́ bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró láàrin wa. Lẹ́yìn náà ti gbọ́ pé Ibrahim Chatta pàdánù ọmọ rẹ̀ ọkùnrin. Gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí dáadáa ni Ibrahim Chatta tí àwọn tiẹ̀ tún máa ń pè ní òjòòjá ti kéde ikú ọmọ rẹ̀ mìíràn láàárọ̀ yìí tó jẹ́ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2025. Ìṣẹ̀lẹ̀ burúkú tó gbomi lójú ẹni tó ṣẹlẹ̀ sí Ibrahim Chatta yìí ló di ọmọ àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa ẹlẹ́ẹ̀kejì àti ikú ọ̀dọ́ tó rinlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta láàrin ọ̀sẹ̀ kan. Ibrahim Chatta ló kéde ikú ọmọ rẹ̀ yìí fúnra rẹ̀ pẹ̀lú bí òṣèré ilẹ̀ wa tó jẹ́ ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta yìí ṣe jáde lórí ìkànnì ayélujára rẹ̀ láti ṣe ìkéde yìí tó sì ní òun tẹríba sí ìfẹ́ Ọlọ́run. Níṣẹ́ ló gbé fọ́tò ọmọ rẹ̀ yìí jáde tó sì kọ sábẹ́ rẹ̀ pé nálìláì wà iná rẹ̀ jẹun, èyí tó túmọ̀ sí pé láti ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ rẹ̀ náà la sì máa padà sí. Ó tẹ̀síwájú pé yá Allah ìwọ ló mọ ohun gbogbo, tún rí ọmọ mi ọkùnrin tòótọ́. Àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn abiyamọ sì ti bẹ̀rẹ̀ sí bá kẹ́dùn ikú ọmọ rẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni kálukú ń ṣe tí wọ́n ń bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àbí irú ọwọ́ burúkú wo ni oṣù kẹsàn-án ọdún yìí gbé wá báyìí Ọlọ́run. Làdúrà ń lọ lọ́sùn ló sì pé kí Ọlọ́run bá wa dá ikú ọ̀dọ́ dúró láwùjọ wa. Ṣùgbọ́n ohun tó tún túbọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ikú ọmọ Ibrahim Chatta yìí wọni lára ni pé kì í ṣègbà àkọ́kọ́ nìyí tí irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí yóò ṣẹlẹ̀ sí àgbà òṣèré ilẹ̀ wa tí Ọlọ́run fi àwọn ẹ̀bùn oríṣiríṣi ta lọ́rẹ yìí. Tí ẹ ò bá gbàgbé nínú oṣù kẹfà ọdún yìí ni òṣèré tí àwọn tiẹ̀ tún máa ń pè ní bàbá tápà yìí ṣe àlàyé bó ṣe pàdánù àkọ́bí ọmọ rẹ̀ nítorí ìṣẹ́ àti ìyà tó ń bá a fínra nígbà náà. Ibrahim Chatta ṣe àlàyé yìí nígbà tó wà lóko eré kan pẹ̀lú àwọn ògo wẹrẹ. Ó ṣàlàyé pé ìṣẹ́ ń bá òun fínra débi pé ara ọmọ òun ò yá táwọn sì gbé lọ sí ilé ìwòsàn. Wọn ilé ìwòsàn kọ̀ láti ṣe ìtọ́jú ọmọ òun obìnrin yìí nítorí pé òun ò rí owó mú sílẹ̀ bó ti wò ó kéré mọ́. Ó ní òun sa gbogbo ipá òun láti rí owó ṣùgbọ́n tí gbogbo ìgbìyànjú òun yìí sì padà já sásán. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ibrahim ní Malik kọ́ ni àkọ́bí ọmọ mi, ọmọ tí mo kọ́kọ́ bí kú, obìnrin sì lọmọ náà. Kírètì kóòkì onípákó ayé ìjọ́un la sì fi sin ọmọ náà nígbà tí mi ò rówó ra pósí. Ibrahim tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ó ń fẹsẹ̀ rìn káàkiri inú Èkó bóyá òun máa rí èèyàn ràn òun lọ́wọ́ ṣùgbọ́n aṣọ ò bọ́ ọmọ yẹn mọ́ nítorí ìgbà tó máa fi padà dé ilé ìwòsàn ọmọ òun obìnrin yìí ti gbẹ́mìí mì. Ohun ìbànújẹ́ gbáà ni kí májèsín tojú òbí rẹ̀ rọ̀rùn alákejì. Àwọn òṣèré ilẹ̀ wa tiẹ̀ sì ń bá àwọn àgbà òṣèré ilẹ̀ wa Péjú Ògúnmọ́lá àti Sunday Ọmọbọ́láńlé tí gbogbo ayé mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́ kẹ́dùn ọmọ wọn ọkùnrin olórin tó jáde láyé ọjọ́ kejì oṣù yìí kan náà. Ayọ̀míkún tó jẹ́ Ọlọ́run nípè ní ọmọ ọdún 24 jẹ́ ọmọ nǹkan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí fún ọkọ rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ń wá ọmọ. Ó sì tún jẹ́ olórin tàkasúfèé tógo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń búyọ. Àwọn kan sì ń gbé kiri pé níṣe ló yọ̀ ṣubú nílé ìwẹ̀. Àwọn mọ̀lẹ́bí Ọmọbọ́láńlé padà jáde láti ṣàlàyé pé lọ pátápátá ni pé ọmọ àwọn yọ̀ ṣubú nílé ìwẹ̀. Wọ́n ní níṣe ló ṣàárẹ̀ ráńpẹ́ táwọn sì gbé lọ sílé ìwòsàn tí wọ́n sì fún ní ìpele ìtọ́jú tó ga jùlọ nílé ìwòsàn kan nílùú Ìbàdàn ṣùgbọ́n tó padà jẹ́ Ọlọ́run nípè. Tí wọ́n sì ń rọ àwọn ènìyàn pé kí wọ́n má ṣe tẹ́tí sí àwọn àhesọ àti ìròyìn òfegè tó ń káàkiri nípa ikú ọmọ wọn yìí. Torí pé kì í ṣe pé ó máa ta àbùkù bá ìrántí rẹ̀ nìkan. Wọ́n ní níṣe ló túbọ̀ máa da omi tútù sí àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn àgbà máa ń ní tẹni tó dé la rí a ò mọ tẹni tó ń bọ̀. Torí Ibrahim Chatta wà lára àwọn òṣèré ilẹ̀ wa tó ti lọ kí Péjú Ògúnmọ́lá lórí ọ̀rọ̀ ikú ọmọ rẹ̀ yìí. Ló tún gbé fọ́nrán orin ọmọ Péjú Ògúnmọ́lá yìí jáde lórí ìkànnì ayélujára rẹ̀ láti bá àwọn òbí rẹ̀ kẹ́dùn àti láti ṣe ìrántí rẹ̀. Dúrà wa ni pé kí Ọlọ́run bá wa dá ikú ọ̀dọ́ àti ikú màjèsín dúró láàrin wa. Ó sì jọ̀wọ́ kó tu àwọn tó ti pàdánù ọmọ wọn nínú. Káwa náà má kúkú àìtọ́jọ́ bẹ́ẹ̀ la ò ní gbọ́mọ sí láṣẹ Èdùmàrè. Bàbá Mohbad sọ̀rọ̀ lórí ìdí tó fi ń béèrè àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam ọmọ tí Wunmi bí fún Mohbad. Èyí lohun tó sọ. Ọ̀gbẹ́ni Joseph Alọ́ba tó jẹ́ bàbá ọ̀dọ́mọkùnrin olórin ilẹ̀ wa tó jáde láyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ní ìlérí olúwa Alọ́ba tí àwọn èèyàn mọ̀ sí Mohbad ti jáde láti ṣàlàyé ìdí tó fi ní dandan àfi kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA fún ọmọ tí ìyàwó ọmọ òun bí. Ṣé ẹ mọ̀ pé ní kété tí ọmọkùnrin jáde láyé oríṣiríṣi awuyewuye àhesọ àti wàhálà bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ ikú rẹ̀.
táwọn kan sì ń gbé kiri pé ó ṣeé ṣe kó má jẹ́ pé Mohbad ló ní ọmọ tó wà lọ́wọ́ ìyàwó rẹ̀ Wunmi ìyẹn Liam. Wọn kan tiẹ̀ ní àwọn fura sí Wunmi bóyá òun ló ṣekú pa ọkọ rẹ̀ yìí lẹ́yìn ìgbà tó mọ̀ pé òun kọ́ lòun bí ọmọkùnrin yìí. Àwọn kan sì ní ọmọ yẹn jọ bàbá rẹ̀ gidigidi pé láìsí àní-àní Mohbad ló ní ọmọ náà. Ẹ làwọn míì tó fi mọ́ alàgbà Joseph Alọba tó jẹ́ bàbá olóògbé náà sì dúró nídúró pé ó dìgbà táwọn bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyẹn DNA láì figbá kan bọ̀kan nínú kí àwọn tó bẹ̀rẹ̀ sí rí Liam gẹ́gẹ́ bí ọmọ Mohbad. Tí bàbá Mohbad náà sì tọ ilé ẹjọ́ lọ fún àṣẹ láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí kí ilé ẹjọ́ sì gbà sí i lẹ́nu. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ó dàbí ẹni pé ohun tí bàbá Mohbad ń wá ni pé kí Liam má jẹ́ ọmọ Mohbad kó lè bá àjogún ọmọ rẹ̀ tó dolóògbé yìí. Ṣùgbọ́n alàgbà Alọba ti jáde báyìí o láti ṣàlàyé pé irọ́ pátápátá leléyìí. Ó ní kì í ṣe nítorí pé òun kò fẹ́ kí Liam jẹ́ ọmọ Mohbad lòun fi ń béèrè fún àyẹ̀wò ẹ̀jẹ̀ o. Níníṣe lòun fẹ́ fi dáàbò bo ọjọ́ iwájú Liam nítorí kò sẹ́ni tó mọ ibi tí ọmọ náà máa dé lọ́la. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ ohun tí ọmọ náà máa dà tó bá dọ̀la. Ó tó wá di pé àwọn èèyàn á máa fi ọ̀rọ̀ náà bu pé wọ́n ti fìgbà kan pè ní ọmọ àlè. Ó ní ìdí èyí lòun fi ní àfi tí wọ́n bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ náà káwọn lè ti pasẹ̀ DNA yìí fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ Mohbad ni bàbá ọmọ yìí àti pé Wunmi kò gbọ́mọ ọba fọ́sùn gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ kiri. Ó ní tí wọ́n bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí tán tí èsì rẹ̀ wá jáde pé ọmọ òun ni Liam lóòótọ́. Ó ní ìdùnnú ńlá ni eléyìí máa jẹ́ fún òun nítorí pé nǹkan ẹni kì í di méjì kínú ó bí ni àti pé ọmọ òun ò kú àkúrun tó sì fọmọ sílẹ̀ sáyé lọ. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lálàgbà Joseph ṣe ṣe àlàyé rẹ̀ yìí. Àwọn kan sì ń sọ pé ẹ̀rù àyẹ̀wò DNA yìí ló ń bà á. Wọ́n ní níṣe ló ń domi síwájú kó lè bá àtẹlẹ̀ tútù tí èsì àyẹ̀wò náà bá jáde tán tó wá lọ jẹ́ pé ọmọ rẹ̀ ni Liam lóòótọ́. Wọ́n ní ṣèbí òun kan náà ló ní kò sẹ́ni tó kẹtan nínú mọ̀lẹ́bí òun bí Liam ṣe kẹtan. Táwọn kan sì ń sọ pé tó bá jẹ́ pé àwọn ni Wunmi tí èsì àyẹ̀wò náà bá jáde tó sì jẹ́ pé Mohbad ló lọ ọmọ náà lóòótọ́ àwọn ò ní ohunkóhun láti ṣe pẹ̀lú bàbá Mohbad láéláé. Bí ẹ ò bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni ilé ẹjọ́ pàṣẹ láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA fún Liam Alọba ìyẹn ọmọ tí Wunmi bí fún Mohbad kó tó jáde láyé. Wọ́n sì ní ọjọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí làwọn máa kéde èsì àyẹ̀wò náà fún gbogbo ayé. Ilé ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ló pàṣẹ báyìí pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ náà láti fi ìdí òdodo múlẹ̀ bóyá lóòótọ́ ni Mohbad ló lọ́mọ tàbí níṣe ni Wunmi gbọ́mọ ọba fọ́sùn. Lára àwọn ohun tí adájọ́ ilé ẹjọ́ náà kà sílẹ̀ rí ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí tí àwọn igun méjèèjì tí ọ̀rọ̀ náà kàn ìyẹn alàgbà Joseph Alọba tó jẹ́ bàbá Mohbad àti Wunmi Alọba tó jẹ́ ìyàwó olóògbé àti ìyá ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí sì jọ fohùn ṣọ̀kan lé lórí ni pé ilé ẹjọ́ ni yóò ṣe àkóso àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Àwọn ni yóò sì mójútó láti rí i pé kò sí dàrúdàpọ̀ kankan tàbí pé wọ́n ń figbá kan bọ̀kan nínú lórí àyẹ̀wò náà. Tọ̀ sí eléyìí àwọn méjèèjì yóò yan aṣojú. Àwọn aṣojú wọn yìí yóò sì wà ní ìkàlẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ gba ẹ̀jẹ̀ tí wọ́n máa fi ṣe àyẹ̀wò yìí lára Liam àti olóògbé. Bákan náà ni ilé ẹjọ́ yìí máa mú ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti máa ṣe àyẹ̀wò yìí. Wọn ò sì ní sọ fún àwọn méjèèjì ìyẹn Wunmi àti bàbá Mohbad. Bẹ́ẹ̀ ládájọ́ ilé ẹjọ́ yìí ní ọ̀gbẹ́ni Joseph Alọba ló máa san gbogbo owó tí wọ́n bá ná lórí àyẹ̀wò yìí. Ilé ẹjọ́ yóò sì ka àyẹ̀wò ẹ̀jẹ̀ náà ní gbangba lọ́jọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí. Ó sì túmọ̀ sí pé gbogbo ẹjọ́ wàhálà awuyewuye àti àhesọ lórí ọ̀rọ̀ ọmọ yìí máa padà dópin lọ́jọ́ 11 oṣù 11 ọdún 2025 tá a wà yìí. Ilé ẹjọ́ ṣe ìlérí pé àwọn yóò ka èsì àyẹ̀wò náà síta gbangba kí gbogbo èèyàn lè mọ ẹni tó jẹ́ bàbá Liam lóòótọ́ táwọn kan sọ pé kì í ṣe Mohbad.